Ọwọ́ ọlọ́pàá tẹ Malami tó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ nípínlẹ̀ Cross River. Arákùnrin kan tí ọjọ́ orí rẹ̀ wà láàárín 30 sí 40 ọdún, Malami ẹjọ́ ni wọ́n fẹ̀sùn ìpànìyàn kàn pẹ̀lú bó ṣe rán olólùfẹ́ rẹ̀ ní ọ̀run àrèmábọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, Malami ló pa olólùfẹ́ rẹ̀ nítorí pé ó ń fura pé ẹnìkan fi ṣíbí kó omi ọbẹ̀ ìyàwó rẹ̀ jẹ. Ìṣẹ̀lẹ̀ yìí ló fa rúkèrúdò ní agbègbè náà tí àwọn mọ̀lẹ́bí obìnrin yìí sì ń pè fún ìdájọ́ òdodo. Ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ló ṣẹlẹ̀ ní òwúrọ̀ ọjọ́ Sátidé tó kọjá, tí í ṣe ọjọ́ 28 oṣù kẹta ọdún tí a wà yìí ní dédé agogo 6 òwúrọ̀. Ọkùnrin ọ̀hún la gbọ́ pé ó ṣèkọlù sí olólùfẹ́ rẹ̀ ní ẹni ọdún 26 nínú oko ní abúlé Unwang Village ní agbègbè Ekajuk níjọba ìbílẹ̀ Ogoja nípínlẹ̀ náà. Lára àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú ṣùgbọ́n tí wọn kò fẹ́ dárúkọ rẹ̀ sọ pé ní kété tí àwọn gbọ́ ariwo làwọn sáré lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n àwọn kò lè ṣe nǹkan kan nítorí pé ó ti fi àdá ṣá arábìnrin náà pa. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ASP Sunday Etokpa sọ lọ́jọ́ Àìkú Sunday pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tó sì ṣèlérí wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Gẹ́gẹ́ bó ṣe wí, àfúrásì náà wà lákọlò ọlọ́pàá báyìí tí àwọn yóò sì taari ẹjọ́ ọ̀hún sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìwà ọ̀daràn nípínlẹ̀ náà. Ẹ ó rántí pé ní ọjọ́ 10 oṣù kẹta ọdún yìí ni arákùnrin ẹni ọdún 29 Quadri Mohammed pa arábìnrin ẹni ọdún 26 Precious Mogaji nílùú Ìbàdàn tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Àyànládé Ọláyínká ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà láti mọ ohun tó rí lọ́bẹ̀ tó fi wárò ọwọ́.